Gbajúgbajà àgbà òṣèré tíátà ní Yẹmí Ṣọládé ó mà ti sọ̀rọ̀, ó ti fèsì lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án àti àwọn àgbà òṣèrékùnrin míì wípé níṣe ni wọ́n máa ń bá àwọn arẹwà ọmọbìnrin òṣèré tíátà níṣe ni wọ́n máa ń bá wọn láṣepọ̀, tó sì jẹ́ pé wọ́n tún máa ń dúnkòokò mọ́ ọ̀pọ̀ àwọn obìnrin náà pé tí ò bá gbédìí tí ò gbára sílẹ̀ fún àwọn káwọn gorí ẹ̀, àwọn kò nílò nínú fíìmù èyí tí ó ti di gbajúmọ̀ lẹ́yìn inú iṣẹ́ tíátà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí wípé nídìí iṣẹ́ tíátà pàápàá ti Yorùbá níṣe ni ọ̀pọ̀ àwọn òṣèrébìnrin ni wọ́n máa ń fi ẹ̀sùn kan àwọn òṣèrékùnrin gbàgbà, àwọn tí wọ́n ti jẹ́ àgbà àti àwọn tó ti jẹ́ gbajúmọ̀ tó ti ṣíwájú wípé ẹni tí ò bá ti lè gba ara sílẹ̀ fún wọn láti bá wọn láṣepọ̀ tàbí láti bá wọn ṣe ìṣekúṣe yálà irú òṣèrébìnrin bẹ́ẹ̀ ó lọ́kọ nílé tàbí kò lọ́kọ nílé, wọ́n ní wọn ò ní lo irú ẹni bẹ́ẹ̀ nídìí iṣẹ́ tíátà, tó sì ní eléyìí ló ń kó bọ̀ pa àwọn ọmọbìnrin tí òkìkí wọn ò tètè dìde nídìí tíátà, nítorí pé ẹni tí ò bá ti lè gbé ara ẹ̀ sílẹ̀ kò ní lè di olókìkí, wọn nílé lónú fíìmù. Bẹ́ẹ̀ náà tó jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ àwọn òṣèré ó ní wọ́n ti gbára sílẹ̀ fún àwọn òṣèrékùnrin yìí, pàápàá àwọn tó jẹ́ àgbà nínú wọn, láti jẹ́ kí wọ́n bá wọn láṣepọ̀ kán lè lò wọ́n nínú fíìmù káwọn náà lè ní orúkọ àti òkìkí. Ṣá o, ẹnìkan tí wọ́n tún máa ń fi ẹ̀sùn eléyìí kàn ní Yẹmí Ṣọládé, tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn àgbà òṣèré tíátà ilẹ̀ Yorùbá àti lórílẹ̀‐èdè yìí, tó sì jẹ́ pé bàbá náà ó dáńtọ́ púpọ̀ nínú iṣẹ́ tíátà. Níṣe ni wọ́n ní Yẹmí Ṣọládé wà nínú àwọn òṣèré tó jẹ́ pé wọ́n máa ń lérí sí àwọn ọmọbìnrin pé bí wọn bá ti gbé ara sílẹ̀ tí wọn kò jẹ́ kí àwọn bá wọn ní àṣepọ̀, àwọn ò nílò wọn nínú fíìmù, tí wọ́n sì máa ń fẹ̀sùn kan Yẹmí Ṣọládé pé ọ̀pọ̀ àwọn ọmọbìnrin ni ló ti gorí wọn, ló ti bá wọn láṣepọ̀ nítorí pé ó fẹ́ lò wọ́n nínú fíìmù. Ṣùgbọ́n nígbà tí ó ń sọ̀rọ̀ tó ń fèsì sí àwọn ìròyìn yìí àti ẹ̀sùn tó fi ń kan ẹ̀, Yẹmí Ṣọládé ní ìròyìn irọ́, ìròyìn ẹlẹ́jẹ̀ ní gbogbo ìròyìn náà, àti wípé òun kò fi ọjọ́ kan béèrè ìbálòpọ̀ lọ́wọ́ àwọn òṣèré tíátà rí tàbí bẹ́ẹ̀ ẹnikẹ́ni sùn láti lè lò nínú iṣẹ́ tíátà. Lásìkò tí Yẹmí Ṣọládé tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí Nollywood Radio tó jẹ́ ti ṣe Olókètù yìí, ni ló fèsì sí ẹ̀sùn tó ń kà sí lọ́rùn yìí, tó sì ní àwọn tó ń gbé ìròyìn náà kiri wọn kàn fẹ́ fi bà òun lórúkọ jẹ́ ni. Yẹmí Ṣọládé ní ká ní òun ti ń bá àwọn òṣèré tíátà, àwọn ọmọbìnrin táwọn fẹ́ lò níṣẹ́ tíátà, òun ti ń bá wọn láṣepọ̀ láti lè lò wá nínú fíìmù. Ó ní ìyàwó òun yóò ti gbọ́ nípa ẹ̀, yóò sì ti fòun sílẹ̀. Ó ní báyìí ìgbéyàwó òun àti ìyàwó òun ó ti tó ọdún 22 years. Ó ní ká ní lóòótọ́ lòun ṣerú ẹ̀, ìyàwó òun ó ti gbọ́, yóò sì ti fi òun sílẹ̀.